هدايتك ومبلغا كل المنى من دهره لا يعرف العالم فيه موتا كلا ولا جرت الهموم بفكره. اللهم صل على روحي سيدنا محمد صلى الله عليه وسلم. باتي بمناني صلى الله عليه وسلم. وداداتو صلى الله عليه وسلم. في الأرواح صلى الله عليه وسلم. صلي وسلم على جسده في الأجساد. صلي وسلم وبارك على قبره في القبور. صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد الله عليه وسلم تحية والسلام صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. لله قوم أخلصوا في حبه فأحبه واختاره خداما. ẹjọ́ níbi ìjókòó tá a wà yìí bàbá tá a jókòó nítorí wọn lam yakhsha fillahi lawmata la'i aw lam yakhsha fi hubbi mawlahu lawmata la'i. لله قوم أخلصوا في حبه فأحبهم واختاره خداما فأحبهم واختاره خداما. bàbá wa Sheikh Mustapha General Abuta mọ̀kámà tí wọ́n parí iṣẹ́ sí òní tí a kọ sí ẹnu ọ̀nà kan tó ṣe pé àwọn ẹni ẹ̀sà náà máa débẹ̀. kí ni wọ́n kọ sẹ́nu ọ̀nà náà? wa man yakun jara al-karimi fa'ishu al-aishu ragad. ààyè kan ní gbogbo èèyàn kó lè débẹ̀. pé gbogbo ẹ̀dá tó bá ti lọ di aráalé Ọlọ́run. wa man yakun jara al-karim man yakun jara ni ó jẹ jara al-karim fa'ishu aishu ragad. bàbá wọn látòkè gbogbo ẹ̀dá ìfarabalẹ̀ kẹ́gbọ́rọ̀ gbogbo àtẹ́lẹ̀ àfọ̀rọ̀ láti fi lọ. wọ́n ṣe tẹ̀ Daniel àná sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ̀ yẹn 1000 wá àá mánéjì àsìkò á sọ̀rọ̀ torí kíni bàbá Abuta báyà ṣe tó pọ̀ àwa káàbà ṣe wọ́n jẹ́ àwa kọ́ àwa ò ní bá ti yàn jẹ́ kódà bọ́ fẹ́ bàtà rẹ jẹ́ ànígbà. àti nígbà fún ọ. قوله إذا جن ظلام عليهم قاموا هنالك سجدا وقياما. bàbá wa General Abuta Mustapha iṣẹ́ tí wọ́n gbé dání níjọ́ tí a ti gbaṣẹ́ pẹ̀lú Ọlọ́run ọba ẹ̀gbọ́ wọn ò bẹ̀rù kéèyàn ká má fẹ́ràn gún àwọn bí wọ́n ti fi mìdíìlì kọ́rùn káàtẹ́ ń dàtà ká o ayé wọn rọrùn ju tiẹ̀ lọ
torí wọn ò ronú tó ga tí wọ́n fi ní fúnpa gbogbo tó bá sì lè fà fúnpa àwàdà wọn èsè lójú aago wọn dànù jẹun ìwọ lọ ń sunkún kan fún ọ ní 1 million lóde tábùtà bá ti réèkì tó bá ti lé ní 2.5 báyìí ọ̀pá rẹ iléyá. يتلذذون بذكره في ليلهم wọ́n á máa dúpẹ́ ọ̀sẹ̀ mi ò dé ìjẹta. ibi tọ́lọ̀ wò fi ọ́ sí ni wọ́n fi rẹ̀ sí ni wọ́n fi ń mí pọkànpọkàn. mo fẹ́ ká àfáà mi ó lọ jòkó ni. يتلذذون بذكره في ليلهم mo wí lẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ lọ jòkó ni. ونهار ẹ̀kẹta bíntì sọ́kọ̀. لا يبرحون صياما ونهارهم لا يبرحون صياما. àtẹ̀yìn ọmọ àná mi ò tí ì débi ilé. sallallahu alayhi wa sallam. yìí mo rẹ tó dáadáa yìí mo rẹ tó dáadáa. خميس البطون خميس البطون عن الحرام تعففا ọmọ yìí. لا يعرفون سوى الحلال طعاما. خميس البطون bàbá wọn pìtẹ gbà tí a wá sí Ghana ẹlòmíín pìtẹ Gúúsù ẹlòmíín pìtẹ Kaduna ta ló ní wọn lọ sàáfà gẹtẹ ẹ mọ àwọn bàbá tí a ló sọ fún wa bẹ́ẹ̀. الله. خميس البطون jẹrẹ abuta ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹnìkan ò ní takò lọ́dún tí a fẹ́ kéwú àwọn wá sílé wa àwọn àwò pé ṣe ń ké àbí mọ́kì àwọn tó bí a wá lọ gàrà wọ́n lọ kéwú àmọ́ kì í ṣe Nàìjíríà lọ ti láàfà máa lọ ọ̀dọ̀ ọmọ ìyá rẹ̀ báyìí tó wà ní Ghana الله. ní wọ́n fi lọ kéwú ní Ghana tó bá rí bẹ́ẹ̀ gbogbo ìwé tẹ́wulẹ̀ ń dì máa buta àwọn bàbá tí a lè pilẹ̀ wọn torí ọdẹ labuta àtàmọ́tàsí. خميس البطون عن الحرام تعففا. bí ó bá ṣe tó yìí ọdẹ tó gbójú bí àbúta àwọn mẹ́ta péré ni Mẹ́ta péré ni. tí ẹ jọ tí wọn ò talẹ̀ rí. Tí wọ́n ta rẹ̀ rí. خميس البطون àbúta wa dà fa kálukú wa rọ ọmọ àwọn tí ẹ lọ kéwú ńkọ́ kí làwọn. Kí wọ́n làwọn. wọn lọ bùtá máa fi sọ láàrin pé òun ní bá lè yín já o ọdún òní jẹ́ irin tí fi ta kù ọ́ àwọn bàbá rẹ lẹ́ni kí n lọ kéwú. الله. bàbá ò fi pamọ́ o Òfin pamọ́. kó yá ayé èèyàn ọmọ wọn tẹ́ ẹ kù Bẹ́ẹ̀ kù. àwa tá a kù lọ́rẹ̀ bàbá yín nì. Bẹ́ẹ̀ni. خميس البطون ẹ má jẹ́ wọn ó dẹ́yìn sí a tẹ́ ẹ bá ti lè sọ̀tá wa ẹ dalẹ̀ bàbá yín kó máa yíwọ́ lókù. عن الحرام تعففا لا يعرف. torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ pè mí ní kú òlé wa. Bẹ́ẹ̀ni. mo sọ̀rọ̀ débi bọ́rọ̀ gẹ́gẹ́ kó ń dára lọ́ọ̀mí dàkí àmọ́. Bẹ́ẹ̀ni. mo ti lọ bìkan láàárọ̀ yìí mo ti lè kọ́ ọ́ sí láàárọ̀ yìí Bẹ́ẹ̀ni. nítorí bàbá ló ń sáré káńsù òde o ẹ tí mo lọ sìnkú ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ ní ìjẹ́ ẹ̀ta ọmọ rẹ fẹ́ gbé lọ sọ́sìpítà ọ̀rẹ́ bàbá ọmọ sì kú sí ìdí àárẹ̀ bàbá náà sì kú lánàá bàbá àtọmọ lẹ́ẹ̀kan náà. خميس البطون ọmọ tó fẹ́ wa kọ̀ọ̀kọ́ ìwà abẹ́ ló ṣe check-up ó ní orú sì mú mi ń dì sí àárẹ̀ kọ́lá kò tí ì mú ó sì kú báyìí náà kí lẹ̀ ń sọ yìí kí lọ rírí láyé ọjọ́ orí kọ́ ní ìrírí ìrìnká ní ìrírí ayé ẹlòmíín dàgbà tó dàgbà ju nǹkan míì lọ àmọ́ kò rí ìrírí torí ẹja nu kànga ni kò jáde rí. Bẹ́ẹ̀ni. Kókó lójú kan. خميس البطون عن الحرام تعففا. wọ́n fún wọn là á kí tó bẹ̀rẹ̀ wá sí bọ́ọ̀lù sì lè wò ó dí tó à á fún àgùntàn láyè kí ó sọ̀rọ̀ Bẹ́ẹ̀ni. náà tá a jòkó yìí.
níwájú ọlọ́fà àtúwá pé bàbá wa ní àwọn mẹ́rin ni wọ́n jọ́nà lọ́hùn àbọ̀ àwọn márùn bàbá wa Yáyì bàbá ní bùkún Ọlọ́run bàbá wa Olóṣì Àgbà bàbá Olúayé Kéńdé bàbá ilé Àyífárí àti bàbá àwọn bàbá tí ń tò lẹ́yìn mi kírun nígbà tí nǹkan lè tí wọn ò gbọ́. Tí wọ́n gbà fún sí Ọlọ́run tó ló sì máa gbà fún ọmọ wọn. Àmín. Láyà rí. Ẹni tí ó sàmì ẹ bá ṣe. Àmín. Sọ̀rọ̀ halali tọ́ àmà. Bàbá náà ìbí gbogbo àfa àwọn salihin lídà bàbá wa ní bùkún Ọlọ́run ní. Nígbà táwọn lọ la ní kí bàbá wa jókòó láàyè wọn. Ẹ mọ̀ wò tí ń ṣẹlẹ̀ ayé bàbá yín ẹ mọ̀ jò bọ́ o. Ẹ mọ̀ wò tí ń ṣẹlẹ̀. Njọ́ tó orí ń bọ̀. Kò sípò téèyàn ó gba ayé rẹ̀ tí ò ní gbẹ̀gbẹ̀ rẹ̀. Mo ti rẹ́gbẹ̀ẹ́ àyè kó tó dòní. Mutashafa'una. Àbí ìkúmọ̀ ni ọ̀rẹ́gbẹ̀. Ọmọ tí a tírẹ̀nì tí wọ́n mọ̀ sí dáadáa. Ṣèbẹ́ ipá mọ́ra ìbínú tẹ̀ ẹ́ pa. Bọ́ọ̀ bá rọmọ ránṣẹ́ tó rí jèrè wọ́n sábì ká sẹ́ńsọ̀. Yutashafa'una bi Adami wa Muhammadin. Wọ́n sábẹ̀rẹ̀ yẹn ti ń gbélé. Bàbá ìbínú pa wọn nílé yín ló pọ̀ jù. Bí òun ti ẹ̀ wúlò kò ká yín sápọ̀. Àbí èyí tí ó kù jẹ́ ńlá ní ìsìn àká géwọ́ yẹn ọmọdé lè má mú nígbà náà wá ń kọ́. Sèbíkà ní àánú ṣùgbọ́n máa nẹ́bí Ọlọ́run ló ṣe ya wèrè má lọ́wọ́. Kò sí ìrántí ò ládàáwò tọ́nà ń bù dùn àwòrán. Yutashafa'una bi Adami wa Muhammadin. Tọ́ba sì wá ń bí ìtọ́ ní tìran rẹ̀ tó ń tọ́kọ lé lórí náwó. Àbí èṣù tó wà létí bẹ́ẹ̀ sì lẹ́yìn kí tó gbogbo àdúgbò ọmọ yín ò lè bùn yẹn mú bẹ́ẹ̀. Ọmọ alẹ́ ni wọn ò nílè máa hùn àbí kan lẹ́nìkan wá jẹ jalè lọ́fà sólè gbogbo wa ni. Àwọn ọmọ ọ̀fà ni kí wọ́n láàní kọjá máa nílùú kan kí ní tilẹ̀. Kálukú ló kọ ṣùgbọ́n ilé tó bá tóbi ló kọ rẹ́ máa tóbi nì. Nítorí fẹ́ yánu tóbi lè múnú wù tóbi lè bí ọmọ àgbákò. Ànábì Ọlọ́run sì ni kátólà àti ànákòkò. ويسكنون من الجنان خياما. Àtẹ̀yìn ọba ànábì ò tí ì débi ni. إلى الجنة سلام عليهم. Wọ́n ṣe lẹ́ẹ̀kejì tí bẹ̀rẹ̀ wá sí ikú mọ̀. Gbogbo àárítọ́ ní kàtà wà ń fi tẹ́ẹ̀dì dáadáa. Òfin ti dé wọ́n mọ̀ kọ́ ilé tòní lọ ni. Mo ti gba ọ́dà wọ́n ti dín ọ̀fà báyìí. Àáfà tẹ̀síwò sọ ẹ́ di dáadáa. O lè tẹ́ ẹ̀ máa jà lẹ́yìn tí a tó rárá yín ni ẹ borí èèyàn lọ́wọ́ rẹ̀. Inú wọn dùn. Ẹ̀rí pàpọ̀ sọ̀rọ̀ wọ́n ní sìn. Kódà tó bá sáwọ́ kẹ̀kẹ́ lọ́mọ Ọlọ́run mú. Àmín. Ọlá yìí àtẹ̀tí fi wì. Ọlá yìí ó kọ ọdún tí a fún ọ̀fà àtàwọn àtàlátìlẹ́yìn wọn àtẹ̀yìn àfọ àtẹ̀rẹ̀rà lọ wọn tẹ́ ẹ̀ jọ ń lò ó àṣírí yìí ò ní pò láíláí. إلى الجنة سلام عليهم. قاموا هنالك سجدا وقياما. Ẹ wá ní sẹ́méjì mọ́. Ẹ wọ kálúà. Kí ti àwa ló dé náà? Bẹ́ẹ̀ ti múra tẹ́ ń kó tẹ̀sùn bá a kọ́rùn yìí. Ọmọ búlọ́lá mélòó gan ló kó kọ́rùn? Ọmọ mi ní nǹkan kan ò ṣe bí wèrè. Àbí èwo ń tiẹ́? Ẹ̀jẹ̀ lọ wá sẹ́sẹ̀ sàkámẹ̀jẹ̀ òmùtàmọ́. يتلذذون بذكره في ليلهم. Torí kẹ́lẹ́ bá a pè é léèyàn ẹ̀ wá wọ pátá lásán ká. Wọ́n kà mú ọ láàrò wọ́n kú ọ níwèrè nù.
mò ń kílí ọ̀rọ̀ àwọn mẹ́rin ni ó fọ ọ̀fà mọ́ ẹ náà wo ni àwọn ni àwa àfà àwọn àfà mọ́ àwọn pásítọ̀ ńláńlá ẹ̀ẹ̀kejì securities wa àwọn ẹ̀ṣọ́ tá a gbà wọ́n mo lè àwọn olè èèyàn sọdẹ bí yín kì í ṣe medical doctor kò ṣe ń pa ẹ wá bá lóru kí mọ̀ tó fa àpò lọ ẹ ṣe dá dúró ṣèbí jẹun gàrí èrò ń bẹ níjọun kí ló fa gàrí èrò run gbogbo olóde ẹni tí o bá ti láti rí ẹ mẹ́jọ dépò olóde mọ́ kò tó lè bàbá rẹ mú lọ́rùn yóò kàn fọ wíṣù lẹ́ẹ̀mẹ́ta ń lọ sùn lọ. إلى جنة سلام عليهم bàbá ilé yà sọ. هنالك سجدا وقياما. Hukuma ṣebí níjọ́ tọ́jà bá mú yàn báyìí wọ́n wàá fi ọ́ pamọ́ sẹ́yìn wọ́n wàá bọ́ sílé tọ́ba lọ mọ̀ jẹ́ mẹ́ni báyìí rí dákò èèyàn mẹ́fà nísìnyí àríwú ẹ̀ mọ́ wọ́n ń ṣe é gbé èyí tẹ́ bá ní wọ́n filẹ̀ wọn nà nìkan máa lọ lé ẹ̀ kọjú sí àyín ẹ má pa ìwọ mọ́ ẹ̀yin ìyá yahoo. يتلذذون بذكره في ليلهم ونهارهم لا يبرحون صياما ونهارهم لا يبرحون صياما. Béèrè kẹta. ẹlẹ́ẹ̀kẹta Àwọn aláṣẹ wà nù tẹ́lẹ̀ tí ò jẹ́ lu otoro. Tí a bá mú ọmọ burúkú jẹ ló pààyàn, wọ́n wá gbé fóònù, wọ́n wá lọ gbé láti Àbújá, bẹ́ẹ̀ ṣe pé IG, wọ́n bẹ̀ pé CP. Pẹ̀lú ògùn Ọlọ́run tí ẹ ṣe fún ọmọ tálíkà, wọ́n ṣe fún ọmọ tí náà. àmín àmín Ẹ̀kọ́ tún síbí, pásọ̀nàtì yìí àbí kẹ́bi pa tálíkà lẹ́kún. pàtàkì lẹ́kọ́ Ọ̀pọ̀ ọmọ tálíkà ẹlẹ́fọ́ lẹ́rẹ́. ẹ̀fọ́ lẹ́ran Ẹ̀kọ́ tún síbí, ẹ̀gbọ́n tí ń sọ, gbogbo ayé nígbà tí ń wí. Àwọn tí ń ra gbó fọmọ ọlọ́mọ, ọmọ tí ń dà sáfù onígbó. àbí Torí pé fẹ́ dépò tí ń ra àdá fọmọ ọlọ́mọ sọmọ wọn lè sáyẹ̀ pa. èmi sáwọn pa Àwọn tẹ́ ẹ pín àdá fún nígbà tẹ́ ní ẹ fẹ́ dìbò ẹ fẹ́ wọlé, gbà tẹ́ ẹ wọlé tẹ́ta ní ògbà àdá kò lọ wọn. Àwọn tẹ́ ẹ ràgbọ́ fún kọ́, àwọn tẹ́ ẹ ragbó fún kọ́. Tó bá rí bẹ́ẹ̀ èèyàn aláṣẹ ẹ jẹ̀bi ẹ̀jẹ̀ mi bẹ́ẹ̀ ti fẹ́ ká yé orí ní rí. Ìran kẹta ni ẹ kọjú síbí. Ìran kẹrin ẹlẹ́ẹ̀kẹrin aṣojú wọn wà níbí ṣùgbọ́n kì í sọ̀daràn láàrin wa. Haji Ibrahim ara yìí sí gbogbo àwọn tí ń ṣe gbogbo eléyìí ẹlọ́ba kan lọ fura àwọn kan burúkú ti sáwọn alábẹ́. Bẹ́ẹ̀ wọ́n lọ jíṣẹ́ ni hánì ẹ lọ sọ fún wa sọ fún wa tẹ́ bá dé mítìn tẹ̀lé pàdé gbogbo ọtí bá làwọn ń jáwé jágbò àti bá ti ń fẹ́ràn ìyẹn mísì ẹ̀ ẹ fi wọ́n hàn á ọ̀fà ṣẹṣẹ àti ilé oko nùlù. bẹ́ẹ̀ ni Àwọn ayédèrú àwọn ẹ̀rù bíi ọ̀dọ́rẹ́ tí wọ́n dá fáàmù bẹ́ẹ̀ ni tí wọ́n ń kó ọṣẹ sínú agbárí èèyàn. èèyàn A ní àfẹsẹ̀ joint meeting àwa àfa pásítọ̀ àwọn securities wa àtẹ̀yìn náà àtẹ̀yìn náà ẹni tó bá mọ aláburú tí ò bá fi hàn tí ò fi hàn aburú òsè àmín kí tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bíi ti ń wíwun wá àmúríyá amúrù lẹ́. وأمري أمر الله إن قلت كن يكن yóò ti rí wa. وكل بأمر الله فاحكم بقدرتي. Ẹjọ́ yìí ní Súfì ẹ̀ ṣàánú wa. ṣàánú wa Ẹ̀kan bẹ̀rẹ̀ bẹ̀ yín jẹ́ mu ti ju bírì lọ. àwọn rìbáínárì Ẹ sì mọ̀ wọ́n. Ọmọ tó kéré yẹn tó sá lọ yìí. sálọ yìí Ẹ ti mọ̀ ti pẹ́ pọ̀ dàrán ní ẹ̀fí hàn ní. ẹ̀ fi hàn ní Èyàn sì lè máa mutí kó máa mu gbó kó wá kó tẹ̀sùbá àkọ́rùn. Ó yẹ ká àdúgbò tí ó jà pé ọ̀yìn sara wa
ọ̀ ìsara wa má fòkò wa bà ayé jẹ́. gbàtẹ́ sì wá wòran fa orílẹ̀-èdè tó sábẹ̀. ṣùgbọ́n wọ́n lọ gbogbo ọ̀rìn àjò ayé ìwọ lọ ní gbogbo ibi tó bá sáwọ̀ báyìí ọlọ́run jẹ́ lè mọ̀ fún wọn. àmín. khamisa ibutuna ani harami ta'affufan. ọ̀rọ̀ tí mò ń sọ nsọ́rí àti sọ àyíká sọ la wà bàbá ní sọ ni àní débẹ̀. la yarifuna. ẹjọ ẹja sọ̀rọ̀ ṣẹ́jú márùn ká máa lọ. su'ali halali ta'ama. jama ẹni wọn ní suloko ẹni bẹ́ẹ̀ ni tó wà lọ wá sùn tá a bá mú ìyá méjì ló yẹ kó jẹ ó jalè àkọ́kọ́ àmọ́ ó ní tí ò wà tó kó jẹ tí wà jẹ lómi kálukú bí ọmọ wọn ò lè lu ọmọ wọn ẹ tó lu ọmọ ọlọ́mọ àkútúkú ló yẹ kó kù nígbà tí ń da lọ́rùn kó bẹ́ẹ̀ lóyàn kì í ṣe lọ tiẹ̀ kọ́mú kanú tiẹ̀ tó dọ́sọ̀ ẹ tó ní ẹran àgùntàn tó ní ti ẹran lórí méje tó tún wá lọ jí àgbò ládùúgbò ó yẹ kí wọ́n pa ni kì í ṣe mú kanú tiẹ̀ kó jẹ. káwá bẹ̀rẹ̀ wá sí ìṣẹ́jú márùn. wallahi qawlu. bàbá wa General Buta. akhlafu fi hubbi. ẹ má jù gbàdúrà bẹ̀rẹ̀ sọ̀fọ̀. èéṣe àáfà tẹ̀síbà kí ló bí dáadáa. ẹ dákun mo fọ ọlọ́run bẹ̀ yín gbogbo tá à ń wí kí ni ẹ rí tá à rí bàkọ́ bọ̀ wọ́n ní ẹ̀gùn tá à gùn. lójú ọ̀nà Súfì àmì àké ìmáàmù ẹ̀ ń wá sí ni mo níbi tó rí nàmọ́ ni lọ túnú lé dáadáa tó ọba ní kàn án bẹ̀ tó ọba ti wá kàn wá ọmọ ìnáwó àtọ̀ rẹ̀ náà fi bí èmi ẹ̀sùn wàá fẹ́ da ayé rúgbà tẹ́ ẹ dàgbà àṣetí bá ń tó rọ̀ sọ́mọ àlẹ́ mi ò tí dàgbà ní. Súnmí ti bẹ̀ ti bẹ̀ búrúdàdà. Gbogbo bàbá ń lè yá ọba gbogbo bàbá wa jẹ́jẹ́ àwọn àfa àwọn Súnfí ńláńlá àwọn dìkùdìkù wọ́n ti bẹ̀ ti bẹ̀. Kálukú sí ipò ọlọ́run ṣe fẹ́ ẹ̀yin wá dé ní ìsìn fẹ́ jẹ̀yàn ẹ kó ọpọlọ rẹ jẹ gbogbo kan dáradára ẹ dẹ́kun sí tẹ̀sùn báà ló gbé yín wá bẹ́ẹ̀ bá jọyìn wá láti wá àwọn olórí burúkú yìí láti bá ọjà ẹni tí bá mú tẹ báyìí dákọ̀ ń mú ọmọ ń ní wọ̀rọ̀ràn ẹ gbàgbé ẹ lótó nàrà làfà èmi ò mọ ibi tó ti lọ kéètì ẹ oṣù bá lọ́fà tó ní supreme lótòkò yìí. gbówó ọgbà gbówó ọmọ gbà táàbà sọ̀rọ̀ fáwọn onípẹ́ ọtẹ́lẹ̀ ó ní ìyàwó adájọ́ kò ní mítì. àmì sọ ibò ìpónà àmì harami ta'affufan la yarifuna. because ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn tí ń léwu sí abí òrùkọ tọ́mọ́rọ́ àfa bì kan àfa ò tiẹ̀ gbọdọ̀ ra mọ́tò lónìí àfa ò gbọdọ̀ wọṣọ tó dáa orúkọ dé òun dé ẹ̀dàkùn sí òun dáa fún àfa àká tó dé ni bàbá dùdú pẹ̀tẹ́sì ló kọ́ bàbá pópó pẹ̀tẹ́sì ló kọ́ ilé lèmọ́mù pẹ̀tẹ́sì ní ẹ̀kọ́ àfa ìṣòro sí níjọ́ lọ́fà wọ́n lè yàyọ ọkàn ni bàbá pẹ̀tẹ́sì gbọ́rọ̀ ló kọ́ sórí ẹ̀yẹ́ gíjọ́ náà tó wá ta wá lówó nísìsiyìí tó wá pé àwọn àfa orúkọ dé òun òde àtijọ́ náà kí ni ẹ gé tí ẹ fi lówó bàbá yà sìn olówó ní ẹ. àgùntàn akẹ́kọ̀ọ́ kọ́ pẹ̀tẹ́sì kò sì gẹ́rí èèyàn àwọn owó la bí wọ́n kọ́ pẹ̀tẹ́sì wọ́n kọ́ kàkínná wọ́n kọ́ sọ́fà làwọn kùkù lukọ́ sódè làwọn náà ní ẹ̀yọ́ máa lè tẹ́ ẹ níwọ̀nyí tẹ́fẹ́ sọ alókọ̀ ọbú dojúdojú ẹ̀yìn tí kú èèyàn káwá bẹ̀rẹ̀ wá sí. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. àtàlù kó mọ́tò wa kó lẹ̀ àti nípa àwọn sọmọ àwọn ẹ̀sìn ìsọlè iṣẹ́ wa là ń jẹ àtàánú ọlọ́run tó dì mọ́. alladhina qalu rabbuna Allahu thumma
ọ̀rọ̀ tí mo sọ ẹ jẹ́ ń tú balẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti di ara ilé Ọlọ́run. Ara lé Ọlọ́run. fàáṣọ rọgà yóò gbèsè mi tó lálàáfíà. Ẹni tó lálàáfíà. ìsẹ̀mí tó gbòòrò ní ògbé. ìdá máa ń kún dáadáa kọ́lùbẹ̀ kọ́nù ẹ̀ bá a ń tẹ̀wọ́ máa ń dún ní àṣàwà. إذا ما كنت ذا قلب قناع فأنت ومالك الدنيا سواء. kí ló ló tí bàbá àjẹrà abúta fi lágbá tí wọ́n rìn bí àmì tẹ́ tírèèdì. Ìyá mi tán tírẹ́nì. Kí ló dé? kiri wọn ò dín tó pọ̀ sáyà ni. Òde tó pọ̀ sáyà. wọ́n ti ń pa á kú lọ ní ìsìn ní káfẹ́ lé ntá káfẹ́ ntá tó ká máa lé ká girigirigirigirigiri. Ó ti ká wa ọ̀ka. àwọn ọ̀dọ́ òun wá ìsìn tó fi wùsùlù náà nísìn. àfọwọ́ Owó. ọ̀wá ń sàárẹ̀. Wọ́n sáré. general abuta mo tún sọ̀rọ̀ wọ́n lé wọn lálẹ́ àná ká má rìpíìtì yín mọ́ àmọ́ àfẹnubá díẹ̀. general abuta Ìyá Abuta. ala Sheikh Mustapha wọn yìí fi òdodo pamọ́ Wọ́n fi pamọ́. ní ọdún tí plane wa já ní Kánò general abuta wà náà tí wà ní plane bàbá owó làbí wa ní sábùdá mo ní gbàgbọ́ sọ́dọ̀ kò lè sí inú ẹ̀ tó kú. níbi tó káyà fáyà níbi tó fara gbu Ọlọ́run dé Ọlọ́run ó sì ju àánú wò. kí pléènì ó já ọdún tí pléènì já ní Kánò. Ní Kánò. àwọn tí ará Mẹ́kà ni ṣèbádùn nílò àwọn aṣèbẹ̀rẹ̀ fọlọ́ sọ̀rọ̀ Mẹ́kà ni. ọwọ́ àlà ní lọ́dọ̀ wọ́n là sẹ́. wọ́n là bàbá Abuja là 73 ẹ kọjú sí mi dáadáa. bàbá owó làbí ni wọ́n ń sọ pé níbi tí mo rí tẹ́lẹ̀ tó ti dúró ẹlẹ̀ fọlọ́ndé àtàwọn ènìyàn Ọlọ́run kan máa dá ká kan máa da Abuta ká Abuta tí ń sọ̀sọ̀ lójú ọlọ́sọ̀ yóò yè jẹba ní pléènì bá já ẹnìkan wá kúnú ẹ lábùtá wà mí. Allah ẹ sì bọ́ lọ́n tóbi. Allahu Akbar. wàhálà wọ́n dé Kaduna. Wàhálà dé. bọ̀dọ̀ sí tẹ̀dá ni yá wàhálà ilé. Wàhálà ilé. jẹrẹ Abuta wa ní gbogbo tẹ́ ẹ bá sàṣì ẹsìn mi mọ̀. Ẹ̀sìn mi mọ̀. tẹ̀wọ́n rántí Kaduna lọ́dún yẹn lẹ́nìkan na ọwọ́ sí jẹrẹ Abuta ó sì ń yàgbé ara lójú agbo. ẹni bẹ́ẹ̀ ni bó ṣe rí jọ náà nù ẹ̀yin náà sì. إن الذين قالوا ربنا الله ثم استقاموا. má gbé mi lọ bí ó jìn gbogbo àfáà ti sọ̀rọ̀ kí nǹkan dé ládé ló kù bá a ti máa ṣe nísìnyí nù wọn ò jẹ́ wí pa àjẹ owó wọn wí tiẹ̀ náà lọ. فلا خوف عليهم ولا هم يحزنون. إن الزاهدين في الدنيا اتخذوا رضا عن الله لباسا. bàbá wa jẹrẹ Abuta zahid ni wọn aṣọ tí wọ́n ń wọ̀ ká òun ni pé mo yọ́nú sí Ọlọ́run gbogbo àràtọ̀ bá fi mí dá mo jura nílẹ̀ fún ọ. Allahu Akbar. wọ́n sì lásọ tí ò níyà. Wọ́n lásọ tí ò lè yà. rìndọ̀ anilẹ̀ ìlébàṣà. هم قطعوا الدنيا báyà sí بخوف. ọkàn ń bù sọ́wọ́. the pride of Islam. mo kí yín ẹ̀ ní parí. Amina. nítorí ìjòkó yìí náà fi bọ́ọ̀lù l'Abuja láàárọ̀ kùtùkùtù yìí ní ń sáré bọ̀. Wọ́n sáré bọ̀. ẹ̀ ní jáde tẹ̀ ní wọlé. هم قطعوا الدنيا. a tún wo kíní kan wá bí fún yín báyìí ó sì ti rí bẹ́ẹ̀. Àmín. ó ti rí bẹ́ẹ̀ Àbí orí tẹ́yìn wọn nù. orin tẹ́ ẹ mú wá nù
gbogbo tó bá lóun ta kò yín ó ti kú lọ́nà Bẹ́ẹ̀ni. tẹ́bá kan délé sáà lọ ṣe sàárà màlúù kan هم قطعوا الدنيا ó ti wí ó ti èmi sọ ma nìyẹn tó láàyè yìí Àbí. wà á ta ìlú mi àwọn àgbàlẹ̀ ẹgbẹ́ ayé بخوف وعيدهم ó ti rí bẹ́ẹ̀ ni Ó ti rí bẹ́ẹ̀. وذكرهم ọ̀rọ̀ tí ò ní jágùn Tí ò ní jágùn. abẹ́fẹ́ للموت أوفهم كربا wọ́n ní kí ló dé tí ẹ̀bùtà fi rí báyìí Kí ló dé? ẹ kọjú síbí Ọkọ. general buta ẹ̀yàn bàbá buta bàbá yìí buta aláàbọ̀ ni ẹsẹ̀ bú nísìnyí ni Àmín. gbogbo tí bàbá yìí filẹ̀ ayé wa dájọ́ fún yín Àmín. ládùbáríkà Àmín. ó ti dájọ́ fáwa àtòbí ayé amọ́tò lọ yí dìrí ní àwọn akó ságbàdá ni kódà lónìí atúlẹ̀ ní ó gbé mi wá Bẹ́ẹ̀ni. ìkúmọ̀ lójókòó àmì yí ẹ̀ lọ́gbọ́n wa ń wọlé bọ̀ọ̀nù ọlọ́run ti parí ẹ̀yìn Bẹ́ẹ̀ni. gbogbo ọtọ́ bí wọn bá ti gbà wẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọn bá jẹ sàríjẹkújẹ ọgbà wẹ̀ Ọgbà rẹ̀. Ó tún àwẹ̀ gbà. ọtún àwẹ̀ bàbá rẹ̀ gbà. ويتك kàtàwí لله تسري قلوبهم wọn ni àmọ́ ìnẹ́kà sọ́tọ̀ sàhábù àkàyẹ́rà wọn ni wọn máa mi ẹ̀kọ́jú sí bí ẹ̀yọ́ abúta gbójókè wọn lọ padà pàdé àwọn ẹni ẹ̀sà Àwọn ilé ìsà. abúta pàdé àwọn ẹni ẹ̀sà Allah. wọn bá àwọn ẹni ẹ̀sà sí. Bá wọn sí iye. kútùbà kan bẹ nínú dalail khairat tó ní zuma kára tí zuma hórma tí zuma náà fẹ́kẹ́ sọ̀rọ̀ kan bó wà ní mo ti wà ní express ajudájú dín mo ti wà ní express n tí ó dá mi dúró ní ìsìn ọbẹ̀ kí sọ́yìn lọ gbà nù. bàbá yín ló fún mi àbùtá ló ní lọ́mọ sàyí Lọ́mọ sàyé. njọ́ tí ń lọ Gánà àwọn bàbá rẹ̀ wá kọ́ pa wọ́n pé tó ọba dá àfa àmọ́ sá mo wá fún wọn náà padà. Allahu Akbar. Àwọn bàbá rẹ̀ náà ná fún mi. ee nínú pálọ̀ mi náà ti mú wájọ́ náà Allah. ẹnìkan ò lè pé kẹ́yìn bàbá yín wọ́n dà Allah. ẹ ṣe àmín Àmín. kó o lọ wíjẹ. تشاغل بالدنيا ẹ̀kọ́ jíjẹ ìyá wa ó ní fàkúnlẹ̀ ń àrùn tọ̀ tọ́ba ti pàdé ẹ̀yìn ẹ̀sà tó ju ọ̀rọ̀ sọ́ra rẹ̀ dìde ẹ̀rẹ̀ fún wọn Bá a ní bá. jẹ́ wọn máa tẹ̀ ọmọ lẹ̀ Ọmọ tẹ ọmọ lẹ̀. tọ́ba ti pàdé ẹ̀ tó ní tó nílà Tọ́ ní lára. fọjú orílẹ̀ Ojú orílẹ̀. fi bíbí lẹ̀ Bíbí lẹ̀. gbàfà fọlọ́ fàkúnlẹ̀ ń àrùn jẹ́ ilẹ̀ ẹ̀lẹ̀ fún wọn. Jẹ ilẹ̀ lẹ̀. abuta wa sin àgbàlagbà baba Owólabí wọn farapa baba Sita wọn farapa gbogbo èèyàn Gbogbo èèyàn. baba Nírọ̀mí wọn farapa ṣé Búlálà wọn farapa Parapara. wọn tún wá kó wálé wọn tún wá farapa baba jẹrẹ abuta gbogbo èèyàn ní abádọ́gba nínú ọtí ẹ sì ń sìn ẹni tó ní tẹsẹ̀ lókè lọ́wọ́ tó baba abuta yóò múra torí tí jọ̀ ń wà lọ́wọ́ tiẹ̀ tí wọn ò dànù. Tí wọ́n dà ní. Bẹ́ẹ̀ni. tọdẹ nígbà tí a máa dẹgbẹ agogo Nígbà tó fi ń yẹ̀ máa. bó ti rí nu. sẹ́wọ́n náà bá tí bàbá abuta wa ń tẹ̀lé mi abuta wa ní trọ́bù ṣùtà wọn. Allahu Akbar. tọ́wọ́ bẹ́ẹ̀ ní kan fún wọn báyìí wọ́n á múra bí sọ́jà. kí ló ń ṣe ọ́ Ẹni sí ọ. ọ̀fẹ́ ká àbùkù Bẹ́ẹ̀ni. ọmọ náà wọ̀ gá wa fín. Ọmọ ti rí náà ẹ̀rú bà ọ́. tí abuta wa ti lè nàró báyìí wò ń parí Bẹ́ẹ̀ni ẹ̀rú bà ọ́. ọ̀ sì máa nà. wọn ò kún ọ bàbá yìí lẹ́sẹ̀. Ẹ̀kún ọlẹ́sẹ̀. ńdọ́ tí kọ̀ọ̀kan fẹ́ dì mọ́ bàbá jẹjẹ mọ́jà ká dì nìyí. Wọ́n sì ń. ẹ jẹ́ máa sìn kí n máa tẹ̀lé ká. Wọ́n tẹ̀lé kiri. ẹ̀yẹ́ máa wá ẹlòmíì kí ó pìtẹ́ kì í sẹ̀yìn lẹ́ pa àwọn tá a tó pa la lè pa Bẹ́ẹ̀ni. láyé ò fi gbọ́ Láyé ò fi gbọ́. gbàmílíọ̀nù. تشاغل بالدنيا dákẹ́dákẹ́ Bá. yẹ tọ̀hún náà àlẹ́ yìí jẹ́ kí wọ́n máa tẹ̀ ọ́ mọ́lẹ̀ Yí ká máa tẹ ọmọ lẹ̀. jẹ́ kí ẹ̀yìn ọlọ́ọ̀ni ọgbọ́n mọ́lẹ̀ àlùbáríkà wọn ó gbẹ̀sì ọ̀la Allahu Akbar. tọ́wọ́ bá fẹ́ gòkè àbí kí wọ́n tẹ̀ ọ́ mọ́lẹ̀. Àbí ká tẹ ọmọ lẹ̀. أناس فأصبحوا bàbá sì tẹ̀lé ni yẹn wà ń dọ̀rọ̀ búkà kódà tó bá ń bẹ lẹ́nu ọ̀nà àwọn tó ju ọ̀nà kí wọ́n máa nà ọ́ wọ́n sá máa dì mọ́ wọn tí a bá nà ọ́ fá yóò di oríire fún ọ. Allahu Akbar.
ndọ́ra buka jẹ́ wọ́n nà ọ́ Jẹ́ ká náà ọ́. àbí káwọ́ ṣẹ́tà buka bàbá olójú ẹ̀kọ́jú sí yẹ̀ ìyá wa Bẹ́ẹ̀ni, ẹ̀kọ́jú sí bí kódà tí a bá fẹnu gún ọ lọ́bẹ̀ mú gún. tí a dálé rẹ tí a bí ọlọ́mọ àlè Kí ọlọ́mọ àlè. lọ́ba kan bẹ tó kọ́ a táwọn fẹ́ jáde kàtà táwọn ní mahad lónìí yóò dídé ya kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ yẹ kárẹ̀ bẹ̀ yẹ kàmá yẹ gbó ó kọ ọgbún ní ẹ máa pè á n tá a fẹ́ gbà lára wọn la fẹ́ gbà Fẹ́ gbà. ìwọ tẹ̀lé yẹn ká olóbú ọ ọba ṣe mọ́ tọ́ ń bú mi n ò ní bá a ìyá wa ráfà ìyá àdínní gbogbo ọ̀fà Gbogbo òru. ẹ̀ ní sí òfò Amina. mo dákẹ́ àti gbogbo ìyá wa lápapọ̀ ọjọ́ náà bá ara yọ Amina. èmi sì ní dàgbò níbo ní pẹ̀lú ògùn ọ̀nà Amina. ọlọ́wọ́ tí ó ṣe pé mi ni Amina. ẹ̀yin náà sì dáàbò Amina. february náà ni kò sí wàhálà dábìlì òjèrè. ani babi mahjubina qadimun quriba. ẹ̀yẹ́ máa bùtá ọ̀tọ̀ àdúrúkà àbájẹ báwọn ẹni ńláńlá ṣe àwọn alẹ́ ọ Wọ́n lé ọ. wọ́n wá sa àwọn tó ń múlò ní wọn ò sá ọ gún ọ̀kadà kọ́ lọ́gbọ́n lọ́wọ́ Bẹ́ẹ̀ni, mọ́tò ní ògbà yẹn wọn ò lé lé ọ padà mo lè lé ọ padà. olùpàtà ti ní má gun ọkọ̀ mi ní òlọ́ ọmọ wọn ò ní kà ọmọ lórí rẹ nù Ọ̀pọ̀ lẹ́nu ọkọ̀ orí. ọ̀pọ̀ nẹ̀nà ọkọ̀ oríire nù àwọn bá mi sọ̀rọ̀ lórí ànátàdúdì ni wọ́n wá sun ẹkún ó ní létí nájímù kọ́ fún mi ni mo wà yìí nájímù ni òjì máa sùn ta Bẹ́ẹ̀ni, ọ̀tọ̀kùn ọlọ́kọ̀ ti ń pa owó fún mi. wọ́n tún fún lọ́kọ̀ tí ń pawó wọ́n jọ gun plẹ̀ làbújá ẹ̀dá kun wọ́n bá wá dì mọ́ lórí rẹ̀ sọ́wọ́n máa sáré tẹ̀lé plẹ̀ ni dì mọ́ kí n rí ọ. òdà sọ́mọ kan lọ́rùn tashagala bidunya unasu fasibahu. bàbá ní ọba mo bomi wọn ni àgàtìlẹ̀ kú ayé ibi tí mo gbà wọlé o wọ́n ti kìrì ti mú ọ wọ́n á ní bomi wọn jẹ́ kó tiẹ̀ rẹ́rìn bí òde mi rẹ̀ yóò sáré rìn díẹ̀. ani babi mahjubina qadimun quriba. jẹ̀mọ́ ẹ̀dá mi náà wọ́n á sọ òun kan kọ́ bí ìhà àwọn tó ń bá rìn wọ́n máa fetí ìrẹ́gbọ́n tí ò dùn mọ́ ọ́ dì dáa ìwọ sálẹ̀ mọ́lẹ̀ fún wa Lè mọ́lẹ̀ fún wa. ẹ dákun mo tún jó rire ní nkà Ọgbọ́n kò mọ lọ. kí ló dé tó ọ̀fẹ́ kankan fẹnu gún ọ Kí ló dé? ẹni tó ju ọ lọ fẹnu gún ọ oní wá ń bí abara da ìgbà Báradà ìgbà. ọwọ́ ń bí wọ́n mọ tí ò fún ọ Ọmọ tí ó fún ọ. Àbí? wọn ò dáhùn fàyidá bá hàlù bí kàdáàlì fàfà kiri fi nafsi tí a bá ṣe tó dùn ọ fún ọ wọ́n sáà ti ara rẹ pé nkúkú tún ọ tẹ́lẹ̀ Ìbútọ́ tẹ́lẹ̀. Àtòwé. àbùtọ́ adúlù nkúkú tún ọ tẹ́lẹ̀ Ìbútọ́ tẹ́lẹ̀. ntòwó labí Ntòwó la bí. ntòsí tàbí ṣé bẹ́ẹ̀ kọ́ ntòsí òròmẹ̀ káwa ntòkúlálà Ntòwó lálà. ẹ̀ tẹ̀lé mi. Ọkọ̀ kò mọ lọ. sáàmù ronú bọ́ọ̀sẹ̀ máa mọ́kọ́ ọba fẹsẹ̀ wọn ṣẹ̀ tí ó bàjẹ́. Ó bàjẹ́. ọ̀rọ̀ tẹ́lẹ̀ mọ́ sọ tí wọ́n bùn ní mọ́tò lómi ò sọ ẹ̀wọ̀n ní ó ti láǹdì. Bẹ́ẹ̀ni, kò ní sun ya rẹ̀ ńjọ́ náà. wọ́n mi ayé náà tẹ̀ ìdí. wọ́n ronú bí tó ti wá. Ibi tó ti wá. mo fẹ́ ṣe irú ẹ kí n lọ dìyẹn náà ni. Lọ dèèyàn náà ni. tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tí a bá yọnu sí ọlọ́run ti yọnu sí ọ. àti sí wàá bùtẹ́ ni ìyọnu ni wọ́n. èèyàn ní ẹ bá tò. fasahibu khiyar nasi. wọ́n sì rẹ́gbin lára wọn. Wọ́n rẹ̀ gbin lára wọn. wọ́n tún wá dọ́fà. ẹ gbọ́ bàbá buta ní bẹ́ẹ̀ gírèdì mi ẹ sá ti fọ̀rọ̀ lọ mí kí n buta. èmi ò bá yín wá kò ẹ máa jẹ gbogbo Ẹgbẹ́ gbogbo. mo fẹ́ buta Ẹgbẹ́ buta. lè má mọ̀ sọlú ọlọ́run bíi kàrí mo fẹ́ buta. Ẹgbẹ́ buta. mo wá pàdé ọlọ́pàá wa lọ mọ́kà mo wá pàdé ọlọ́fà ní mìnálẹ́ ọ̀pá owó rẹ̀ mo rà Owó rẹ̀ mo rà á. á lè ti tẹ ọ̀pá gbóná ṣùgbọ́n àbúta mu oore Ọmọ oore. gbogbo ẹ̀dá tí ò bá mu oore sọ àpò ìyàkọ́ Bẹ́ẹ̀ni. yóò sẹ̀sìn ọmọ yóò bá ṣe bẹ̀. Allahu Akbar. àwa níta ni ó gbé ayé rọrùn àìsùn rọ́gàdì tí mo sọ bàbá fà àìsùn kò ní àìsùn rọ́gàdì kí ni ọmọ yẹn gbá ayé rọrùn kí wọ́n ti fi kẹ́yọ̀ dá mi. Ọkọ̀ kò mọ lọ. àkọ́kọ́ mbẹ́ yàrá dọ́ bìlì kọ̀lì díẹ̀ tọ́lọ́ ń bá ní kó kàn ọ́ yọnu sí i. Yọnu sí i. sọ́ọ̀ ma tẹ wá gé ọwọ́ àtẹsẹ̀ yẹn ní ìsìn tí a máa ń sí píntín
sí ni bẹ́ẹ̀dì ilé wọn ni wọ́n mọ̀ sọ báyìí níbi tí ẹ wà báyìí nísìnyí tẹ́ bá ń gbọ́ ọ̀run tó wà láyé ọ̀run ayé ni ẹ wà báyìí. kó sì wà ń lé jẹ́jẹ́ kó máa jọ bí àsìkò pẹ̀lú bẹ́sikẹ́ èyí mẹ́sàn-án tí ẹ bá tún wá dé tí ẹ bá padà dé ẹ kọjú sí mi ọwọ́ ta yóò máa nà sí ẹ ọwọ́ orí ibú ni. èmi kọ́ wọ́n òde wo dé ìjọba lónìí sẹ́ ẹ tẹ̀lé mi ẹ̀yin ilẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ kí wọ́n má dé wọ́n sà mú yẹn lẹ̀ tẹ̀ ń dé ni ẹ̀yin ilẹ̀ ẹ̀jọ̀ yípo olùgbé ọ̀gá ẹ̀fẹ́ kí wọ́n dé má aláṣẹ ni kìnnì kan ni àwọn náà ni wọ́n ń bẹ̀ wọ́n ń sẹ́ ẹni tó kúrí èèyàn olórí ibú kẹta ni ó tà fún. ẹ̀dákẹ́ ẹ̀yin náà nù ẹni kí ló jẹ́ jẹ́yìn ẹni kí ló jẹ́ jẹ́yìn ọmọ yín mọ́kọ wálé ẹni ò ní mọ́tò bàbá rẹ̀ ò ní ọkọ rẹ̀ ò tún ní sàní kúnú yà ẹ̀yin lẹ lé ogun ẹ bá kú gbogbo ọmọ yín wọ́n ti di nǹkan bá lò pọ̀ àlùbáríkà ti lọ bọ́ọ̀dì bá ẹ́ńjìnì ọmọ tí ẹ dán lára wọ́n ti di rákùràkù lábẹ́lẹ̀ wọ́n ti ba ti ẹjẹ́ yẹ́yẹ́ wọ́n rọ̀ fún àwọn ọmọ jákujàku ọmọ gèwò tí kàn lọ tó mọ́tò níà ó ti ju. ní ẹ̀fí mọ́tò tó ga bí ilé yìí gbọ́mọ rẹ wá ó láàárọ̀ tí wàá bọ́ nínú ìyà ọdún lọ bẹ̀rẹ̀ ìyà ọmọ tó yẹ kó san lẹ́yìn kí bàbá rẹ̀ òṣèré ìlú ẹ̀yin náà nu ẹ ti tẹ́gbẹ́ wọn lẹ̀ àwọn ìyá ò lè. ẹ̀rí tí wọ́n dákẹ́ ni mọ̀ pé ń fẹ́ nu kàn yín ẹ̀wà ẹ jẹ́ ọba ọmọ yín sọ̀rọ̀ bàbá yà sí kó o bẹ yẹ ọ́fíìsà ọ̀dẹ mọ̀ ìyá kìíní. bàbá ẹ bí ẹ yá wọn káàdì wọn tẹ́lẹ̀ wọn ń jẹ wọn mọ kí ni sí ọmọ yín ọmọge tó gbé léèsì 100,000 mọ́mọ́ ẹ̀bí ẹwà ọ̀rọ̀ yìí di iṣẹ́ wo ni ń ṣe tẹ́lẹ̀ ń jẹ wọn mọ òfò lẹ́jà ẹjẹ́ lọ pè é jòkó àtọmọ yẹn ọmọkùnrin ọmọ kọ́lẹ́jì tó lóun fẹ́ dalẹ̀ bàbá òun wó iṣẹ́ wo ló ní lọ ọmọ ẹsẹ̀ swam tó ṣe bá dé fún ọ tó pa odidi màálù múra wọ erékù tí ó pa ó ṣe fìdá òrẹ́ kalẹ̀ ló kọ́ mọ́ ọ̀rọ̀ lókùn jẹjẹ. àwọn ọmọ ẹsẹ̀ swam mẹ́fà tí ń kun lexus jeep bàbá arójò gbàtà yìí wà ní kútu wẹ́njì èmi náà wà lù mí tájọ́ ń káàkiri kálukú sáré bí ó ṣe dè èèyàn èmi kiri ògùsọ̀ mo kiri ògùsọ̀ mo ta ẹ̀sán fún bàárálì nílé ìṣàkóso alágbẹ̀dẹ títí rọrin ìmọ̀ ta ẹ̀sán fún ìyàbá mi epo ní fọ̀ gbogbo ọ̀pẹ tó wà ní pólì àti ní ayaba àwọn alakọ́ níwà kiri ògùsọ̀ níwà tó lọ ta ẹ̀sán. wọ́n gbé gbalẹ̀ alóore yìí kiri mẹ́mẹ́ àtẹ̀kù àtẹ̀kọ́ níláńlù ẹ̀yin àti àkẹ́gbẹ́ ẹ̀jọ̀ máa pàdé àti àfọ̀ọ́lá èyí ta àbárí tẹ́kọ̀ ti yọ ẹ̀nà ọ̀rọ̀ àfọ̀ alábàárí. ọ̀nà àfàfi bẹ́ẹ̀ni ìtọ́nà àti ọ̀hún. ẹ̀yin náà kiri bíráàdì Kaduna tó. wọ́n ní yẹ́sù àmà. sẹ́yìn ò dààmú fàáfàá. àdàfà àwọn ìmọ̀ ìlàbù. gbogbo ẹ̀yin ìyá ìyá ní náà. ọwọ́ àwọn yàrá ọmọ rẹ bá TV tó ga tó yàn. ọ̀gbẹ́ ìgbàmí ará àdúgbò. òun náà wá wò wọ́n jà rẹ́sìlì jẹun. ayé rẹ bí ọmọ ìdùpà ayé rẹ bàjẹ́ nù. ní ẹrù tọ́mọ yín forúkọ wọlé tẹ́ ẹ̀ mọ̀ ọ̀sẹ̀ ni wọ́n fi pa ọmọ náà. gbọ́dọ̀ bá gbóná ẹ̀ bomi wọn. bàbá yà sí ẹ ṣiṣẹ́ ẹjẹ́ ní yà sí wà sí ìkàwé wálẹ̀ ẹ ṣiṣẹ́ jòkúlẹ̀ lẹ́mọ náà kára ìkíríkọ̀ nẹ́gà ẹ di síárì múrì bàbá yà sí di síárì múrì wọ́n ṣàkọ̀wé rì yà sí tá ń wò yìí wọ́n ná Sókótó sí Kùsórì wọ́n ná Katsina tí ẹ di síárì wọ́n báyìí
àwọn ló di pírẹsidẹ́ǹtì èyí tẹ́ ẹ fẹ́ jump tẹ́ ẹ fẹ́ fò lójijì mólófò lólógì ní fi bọ́ọ̀rùn náà ẹ lọ́nu. ìparí ọ̀rọ̀ wọn ò dá mọ́ o kí ló dé dá mọ́ wọ́n yá fúru alẹ́ kàfí Allah yash ẹ kọjú síbí tọ́lọ̀ ń bá fún ọ tó bá pọ̀ dúpẹ́ àìdúpẹ́ mọ́ nípa wa lọ bàbá ẹ dẹ́kun ẹ kọjú síbí kòtókòtó kò sí lé tó táyé ìparẹ́ bíbá máa tó ni èyí àti sẹ́nitọ̀ nígbà mẹ́rin kí ló pọ̀ ní oṣù wa náwó ọ̀. ẹ jọ̀ọ́ o àwọn táwọn àmì tó pọ̀ ẹ jẹ́ aṣọ fọ́nà púpọ̀ ká máa dúpẹ́ kó má bàjẹ́ jabuta general buta kọjá o wọ́n yá sùúrù lọ́dọ̀ bàdà ẹ tó fẹ́ gun mọ̀kámà tó fẹ́ ní Aisha rọ́gà tó fẹ́ ní mo ti fi ké wọnú Yorùbá nù tó fẹ́ ní Aisha rọ́gà mo ti fi ké wọnú Yorùbá nù torí wọn bá ń kó pè é lẹ́ẹ̀kan lọ títí rà dáadáa ọ̀pọ̀ ilé kéwù. jẹ̀mọ́ àwọn ẹni náà tọ́wọ́ fẹ́ ni wọ́n ní sùúrù lórí àdánwò. bàbá wa general Buta Mustapha Sheikh wọ́n wá ní sùúrù lórí àdánwò lórí àwọn ará àdánwò fa. bàbá wa Buta ṣe wọ́n ṣe àfa àbódìdí ààrẹ rí àdédàkọ̀ ààrẹ ni ààrẹ gbogbo Nàìjíríà. torí bàbá náà ó kọ Ọlọ́run ń bẹ lọ wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣera wọn nu péjé mọ́ tẹ̀lé ẹ̀ka àti kọ̀kadà níyànlá ìyẹn ọmọ sí tẹ̀ ń sáré abẹ́ ka mọ́tò jọ ẹ má wo tíá ẹ wù wọn tó ti dé ká tó dé àwọn náà tún wá sọ̀ ní nílé kí mo ní gbogbo ẹ̀ ṣe wá àṣìká gbọ̀ngàn tó ti tó a kí ló lè ṣe mọ́nú sí àbá lẹ́yìn kọ́ pakókò bojú kọ́ máa jalè. ìyá rẹ náà lọ ti fi ṣe àwọn ṣéwù sùn lọ ṣé ṣéwù ni lọ ìyàwó rẹ níta ni ṣéwù kò ṣàdúrà rí ohun tí yóò ló sùn lọ. náà kẹsì àwọn ìtẹ̀sùbà àwọn ẹni Sufi ìtọ́sùkò rẹ bí àǹfààní bá sọ́fìlì kọ́lùbálẹ̀ là ẹja lọ fọ kàn wá mọ́ o tá a bá fọ wèrè àárín wa máa yóò bu wa o gbogbo àwọn dáadáa wọ̀nyí ẹja sọ fún ayé pé wọ́n yìí ṣe ń tẹ̀sùbà o lè ní ẹ̀yin adáǹṣe ẹ lọ wọ àárín yín àti ilẹ̀ wọn bá ti rùn bí ẹrin èèyàn ẹ pè wá ẹ ló lágbájá ti bẹ̀rẹ̀ èèyàn wọlé kí wọ́n lọ mú un ẹ bá ti bá a lọ rí ó tán ẹ fi yókù lẹ̀ àtẹ̀yìn tẹ̀ ń rà á àtẹ̀yìn obìnrin náà tẹ̀ mojú kìbọ́lé gbogbo tó bá gbà ló bá fi sí kò sáfẹ́ dé èèyàn bẹ́ẹ̀ tí ń fún yẹn náà tí ń fi sí fún yín. ẹ̀ ń jà fún jẹ ẹ̀ ń jà fi sí. ẹ̀ ń lò látòkè ẹ̀ ń lò láti bòmíì náà. torí bí ẹ bẹ rọ kọtọ kọ ń wòrà bí ẹ ṣe jòkó yìí ẹ̀mí wọn ga jù tọkùnrin lọ kálukú ìṣẹ́gbóná ẹ fẹ́ sí omi lára àgànná gbogbo ọmọ yín daṣẹ́wó ọmọkùnrin ló lè ẹ pariwo bàbá àtúbí ẹ discipline pọ̀ ní ọdún tí mo mú máṣẹ̀tì wálé máṣẹ̀tì bá tí ń jalè mo kọ́ ẹnìkan sẹ́ ó wà ní tó bá lọ ládùúgbò wa ní báyìí bàbá mi wà ní St. Thomas wọ́n ti jì níbẹ̀ èyí kí mo rà fún ọ àbí ibi tí ò sí ẹran lára mi ní òbó a sì fọlọ́ wọn jọ náà àlùpàmọ́ kù ẹ tó bá máa dáàdì mi dáadáa bá kọ́ rí ní skul tó bá gbà láti Salman wọ́n sì máa wá ọlọ́ọ̀sẹ̀ bì kan àwọn arójò ni ẹ lọ bí bàbá mi tíjà ni owó tíjà ni ẹ fi tó àwa àbẹ́bí ṣé ń wọ̀ fà ṣé wọ́n fà yìí ẹ̀jẹ̀ mi rí lẹ̀mẹ̀ wá wọn ò jẹ́wọ́ oró sì ṣe
ẹ̀yin àfa tẹ́ fọmọ kí ó ní wàhálà ẹ yẹ kẹ́ ti rọkọ̀ fún mi ọmọ kí òun ó pọ̀ ọ́ dànù kẹ́ ẹ tó ṣe tí a bá lágbẹ́ má dàn láàmú mọ́ lára tó sì tó lè pọ̀ ọmọ kí kú ọ sí wòlímọ̀ gbogbo owó rẹ lọ kó lọ yóò jáde. wọ́n tún san gbèsè lẹ́yìn ọmọ 60 slavery ẹ̀gbọ́n ìsẹ̀yìnbáà ẹ̀jẹ̀ á dínkù díẹ̀díẹ̀. ọmọdé pè ọ sí mọ képe ọ sí mọ lídì ọwọ́ sí àkóbá gbogbo owó alága gbogbo owó oníbẹ́ǹtì gbogbo owó alákòótì ìwú ilákò àfà wọ́n tún wá ní kó kó oúnjẹ sẹ́yìn ọkọ̀ rẹ̀ ọtún ní kó bá gbádá tó ṣe ìnáwó ọwọ́ á mú lọ. sẹ́ẹ̀rì tí máa mú kí ọmọ kéwọ́ jalè ká máa yìn kan lójú kan pé ọmọ gidi o nàró láàrin aago ẹ bá kéyà sí mọ́kànlá fún un yòókù náà fẹ́ kí wọ́n nàró àwọn wọ́n wà lọ jalè wá fún ọ ọ máa ń yìn ẹ lọ́mọ kéwọ́ tó máa mú ilé rẹ̀ kẹ́ ń bọ̀. Allah. àwa ìtàn yàn ìyìn dúró bá èèyàn máa bùtẹ̀ jáde.